àwọn movie marketers wa àwọn obìnrin àwọn ló make owó jù àwọn ló rí connection jù àwọn ló ráàánú jù àwọn làwọn èèyàn gbárùkù ti jù. mo mọ gbogbo àwọn obìnrin tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ yìí kò ṣiṣẹ́ kékeré kan téèyàn kan máa iṣẹ́ tí ó professional job ni professional job ni ó require a lot. So àwọn èèyàn wà tó ń ṣiṣẹ́ dáadáa tó yẹ pé nítorí in the real sense a máa wò pé àwọn obìnrin ni for industry tí àwọn obìnrin ló máa sábà produce jù tí mo mọ̀ so but in the real sense ẹni tó bá sọ pé òun fẹ́ produce iṣẹ́ ńlá ni. obìnrin yẹn ló líkẹ̀ fúnra ẹ̀ jàre torí pé ó fẹ́ popular ó fẹ́ relevant irú clout wo ló yẹ ká máa chase gẹ́gẹ́ bí ẹni tí àwọn èèyàn wò ní àwòkọ́ṣe as actors that are supposed to be role models. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà la wà ètò yìí ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni mo ti sọ fún yín ẹ fi ìdílé nǹkan bójú orí bẹ́ẹ̀dì lẹ́wà ẹ ṣàrọ̀ra ṣe kíni ẹ̀mẹ́gbẹ̀lélẹ̀ ẹ wà comfortable torí comfort ti yín náà làwa náà ṣe ń ṣe a gbọ́dọ̀ máa tọ́jú yín bẹ́ẹ̀ yóò tiẹ̀ ń tọ́jú ẹ̀ mú polówó wa ẹ̀ tí àti rọwọ́ yẹn jẹ́ ká máa rọwọ́ yín àlejò mi ti wà ń kalẹ̀ nílò agbára ń bíbá ẹ̀ léni ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ náà la yà ẹ ṣe mọ̀ wípé tá bá ti ń gbé àwọn àgbàlagbà lárugẹ tá ń encourage àwọn ọmọdé kò yẹ ká fa àwọn ọ̀dọ́ náà lé àárín làwọn ọ̀dọ́ wà ó yẹ ká máa gbìyànjú láti máa bá wọn sọ̀rọ̀ torí ẹnu ọjọ́ mẹ́ta ìyá rí pé púpọ̀ náà àwọn ọ̀dọ́ wa ló ní a lot of challenges ó dà ta ló máa gbọ́rọ̀ ẹnu wọn ta ló máa fún wọn ní listening ear òun la fi wò pé lórí ètò Oyinmomo àmọ́ àwọn àgbàlagbà àmọ́ àwọn ọ̀dọ́ àníyù àwọn ọmọdé náà lẹ̀. arákùnrin David Akande tí ìnagijẹ wọn jẹ́ Kito tí gbogbo wa mọ̀ dáadáa gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò tí ó ṣe ń lámìlaka tí wọ́n ṣe ń spring up wọ́n ṣẹ̀ṣẹ̀ jí ni débi tán wọ́n ṣẹ̀ máa lọ pọn mi wọ́n á ṣẹ̀ṣẹ̀ fọṣọ kan tó sà. bọ̀dá David ṣe wà dáadáa. wọ́n wà dáadáa. bó o ní àti Dámilọ́lá. yóò. lórúkọ mi ni. ẹ̀yin náà jẹ́ oh really àwọn tá a máa jẹ́ Dámilọ́lá we are always sweet people we are strong people èèyàn tó lákìkanjú ni wá ṣẹ́yìn náà wà nù category wa. bẹ́ẹ̀ ẹ̀yin náà wà ń bẹ̀ kódà ó kọ̀ yẹ pé Dámilọ́lá ti yan ọkùnrin torí àwọn èèyàn máa sọ pé Dámilọ́lá tó bá ti mọ̀ tí ó bá ti carry front carry back ìtú package I can live mi wàá mọ̀ bí ẹ̀ mọ̀ àwọn Dámilọ́lá kan bẹ́ẹ̀. ẹ̀yin lẹ sọ yẹn o. èmi mo sọ àwọn èèyàn máa fi hàn lẹ́jù mi ni àmọ́ bọ̀dá David ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ yín ṣé a lè mọ̀ yín ju báyìí lọ àmọ́ David Akande àmọ́ ta ni David Akande ìlú wo lẹ ti wá ibo lẹ dàgbà sí dádì àti mọ́mì ṣọfọwọ́ síṣẹ́ tẹ̀ ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ mi ni David Akande tí mo ìsọ̀nà àwọn tó mọ̀ mí délédélé máa ń pè mí ní Dámilọ́lá ṣùgbọ́n ọmọ ìlú Ìwó ni mo jẹ́. Ìwó olódò ọba ọmọ àtẹnigbọlá ọmọ àtẹnigbore bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìlú Ìlọrin ni a bí mi sí mo dàgbà sí ìlú Ìlọrin ibẹ̀ ni mo ti ṣe primary education secondary àti tertiary ti university so mo lọ sí Àjọkẹ́ Model Nursery Primary School. Mo dẹ̀ lọ sí Baptist Model High School ti ìlú Ìlọrin then mo lọ sí University ti ìlú Ìlọrin níbi tí mo ti kẹ́kọ̀ọ́ gboyè tí mo parí tí mo study English language. So ìgbà tí mo parí náà mo ṣe professional certification ní acting and presentation ní Pefti Film Institute. So kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ theatre lóní pẹrẹwu nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn pé ọmọ tó lọ study èdè Gẹ̀ẹ́sì tó lọ kàwé tó lọ ní ìmọ̀ nípa èdè Gẹ̀ẹ́sì tẹwàá lè fẹ́ máa ṣe acting ṣé dáadé àti mọ́mí fọwọ́ sí àbí ẹ̀kàn lè bá ara yín through pé ẹ má wọrí máa ṣọmọlúwàbí mi ní dójú tì yín kí ló ṣe ṣẹlẹ̀. Fún nǹkan tó ṣẹlẹ̀ sí tèmi ni pé nǹkan tí mò ń ṣe nísìn òun ni nǹkan tí mo ti fẹ́ ṣe láti nǹkan bíi bóyá bíi ọdún 10 ọdún 12 15 years ago so kò jẹ́ tuntun sí wọn nígbà tí mo sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe theatre torí wọ́n máa ń rí mi ní church wọ́n máa ń rí mi even ní school kọ́ pé wọ́n pé ok mo ń ṣe debate níbí mo máa ń ka news lórí assembly ní school and so kò jẹ́ tuntun sí àwọn òbí mi nígbà tí mo sọ fún wọn pé
iṣẹ́ tí ó wù mí tí mo fẹ́ ṣe ni iṣẹ́ tí mo yàn láàyò ní torí mo ní option nígbà tí mo parí youth service mi láti ṣiṣẹ́ ní bank àti láti ṣiṣẹ́ ní àti láti lọ sí film school so ìgbà tí mo dúró síwájú dáàdì mi tí mo sọ fún wọn pé mo yẹ báyìí wọ́n ní mo ti mọ èyí tí wàá mú ó dàbọ̀ Ọlọ́run máa lọ́wọ́ mo ṣe sọ náà nìyẹn then àtìgbà yẹn mo dẹ̀ lọ bí obi tá a wà ilé ní nǹkan tí mo ń ṣe lónìí. tó tábà ní ká wo David Akande gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó tún ní ẹ̀bùn àmútọ̀runwá tó ní talent báwo ni ó ṣe rọrùn sí láti máa rí iṣẹ́ pàápàá jùlọ ṣe wọn pé pefti lẹ ti kọ́ṣẹ́ àdèmọ̀ wípé tẹ̀bá tún wá téèyàn bá tún darapọ̀ mọ́ theatre industry wa yìí ń bí by movie industry wa ní bóyá caucus tó máa farapẹ́ tó máa lẹ̀ mọ́ báwo ló ṣe easy fún yín láti navigate. Ní ti tèmi kò fi bẹ́ẹ̀ nira jù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò fi bẹ́ẹ̀ nira jù ọ̀dọ́ kò ṣe pé bẹ́ẹ̀ náà ni ó rọrùn sí o ṣùgbọ́n nígbà tí mo wà ní pefti mo jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn football gan sport generally so ìgbà tí mo lọ ṣe IT ní WAP TV so mi ò lójú ọ̀sẹ̀ méjì lọ tí mo fi ń lọ sórí live TV tí mo fi ń lọ sórí TV so ìyẹn ti kọ́kọ́ fún mi ní experience yẹn ní àtìgbà yẹn so ìgbà tí mo dẹ̀ ní experience yẹn tán àwọn tí mo bá iléeṣẹ́ kan ṣiṣẹ́ tí wọ́n pè ní Prodigy and Pens. ìyẹn lọ́dọ̀ bọ̀dá wa Bíọ́dún Jímọ̀. bẹ́ẹ̀ ni so fún bíi ọdún 3 àti oṣù díẹ̀ so mo ti bá wọn sọ̀rọ̀ ó ti ṣe díẹ̀ before kí n tiẹ̀ tó lọ sọ́dọ̀ wọn so torí mi ò sí ní Èkó ńgbà yẹn so ìgbà tí mo bá wọn ṣiṣẹ́ fúngbà díẹ̀ náà mo ṣe kúrò ní pefti náà tí mo ń ṣe sport mi lọ ni mo ń bá wọn ṣiṣẹ́ ńbẹ̀ náà so ìgbà tí mo dẹ̀ ṣetán ni mo dá David Akande studio sílẹ̀ so gbogbo ìpèníjà máa wà ní ọ̀nà kan ọ̀nà mìíràn torí kò rọrùn pàápàá jùlọ fún ẹni tí ó jẹ́ graduate àti tó bá dẹ̀ ti parí school tó ti ṣe ògbẹ́ tó tún ti kúrò nílé ìwọ gẹ́gẹ́ bí ọmọkùnrin o ní láti wọ́nà bí wàá ṣe ìgbà míì wà tó yẹ pé mo rántí ìgbà kan tó yẹ pé last owó tó wà lọ́wọ́ mi ni mo fi wọ ṣé kẹ̀kẹ́ ni mo fi wọ̀ lọ fún audition and then mo dẹ̀ ṣe audition yẹn tán wọ́n mú mi mo tún padà lọ síbẹ̀ then ọkọ̀ tún padà wá ni wọ́n sọ pé ẹni tó lómi lára làwọn wá but mo ti pass audition tán like 2 weeks ago ẹ ti fún mi kọ́ bá kí ló tún wá ṣẹlẹ̀ sọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ àwọn nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run ò jẹ́ kó nira jù kò dẹ̀. níbi tí ẹ ti dárúkọ stature yín sìn ṣé stature yín wà àti disadvantage ṣé nǹkan ìpèníjà ní stature jẹ́ fún yín àbí despite your stature tìyẹn kò rí bẹ́ẹ̀ ẹ má ṣe rí rules cause ìgbà míì náà tó bá ṣe script conference wá ní rárá o David lè dà ọ̀bọ̀ ẹni tó lómi lára ẹni tó ga ẹni tó ní body tó ní build ṣé ó máa ń affect yín. I think nítorí pé mo jẹ́ ẹni tó máa ń tell story náà so storytelling story tán bá fẹ́ tell òun ni ó máa determine irú èèyàn tí wọ́n gbọ́dọ̀ cast. mo ti fẹ́ ṣiṣẹ́ kan tí ó jẹ́ tèmi tí ìgbà tí a ṣe conference tó jẹ́ production ara mi ìgbà tá a ṣe script conference mo wá sọ fún ẹni tí ó jókòó tó jẹ́ director mo wá sọ pé picture tí mò ń wò yìí mo lè má lè play character yìí wọ́n wá ní age ni ó determine pé age wo la máa wò fún ẹni tí ó fẹ́ ṣe kọ́pà ní ẹni yẹn ó yẹ kó ẹ̀ṣẹ̀ parí so mo wá wò pé àtàbá fẹ́ ṣe ní ẹni tó jẹ́ middle age towards 25, 27, 28 pé stature mi ò ní play character yẹn pé so mi ò ní cast ara mi wọ́n wá ní pé báwo ló ṣe lé ẹ̀mí àti sọ pé ò ní cast ara ẹ̀ wọ́n á ní ẹ tí mi bá cut fún character kan mi ò ní cast ara mi síbẹ̀ pé so but eventually wá ní kí ni age táwọn gbà tá a gbé yẹ̀wò àwa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń parí school gan nísìnyí báyìí wọ́n máa ń wá within the age of 22, 21 and thereabout èmi náà tètè parí school so àwọn sọ pé then definitely mo ṣì fit fún character so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà mi tó yẹ pé but story táwọn èèyàn bá tell ó ní mo fi máa ń sọ pé gbogbo story kọ́ ni ó wà fún actor tó bá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa sọ pé ẹ jẹ́ kí n wà níbi iṣẹ́ yẹn ẹ jẹ́ kí n wà níbi gbogbo iṣẹ́ kọ́ ni iṣẹ́ tí ó jẹ́ bá jẹ́ iṣẹ́ tẹ́ fẹ́ wà professional àti detailing tó bá dẹ̀ fẹ́ wà tó bá fẹ́ pay attention sí detail thank you for saying that so tó bá fẹ́ pay attention sí details then kò ṣe gbogbo nǹkan ni. ó ṣe pé ọ̀rẹ́ mi rí irúwọ́ ògiri wa ọ̀rẹ́ mi jẹ́ fi ẹ́dí gẹ̀rẹ́ ò jẹ́ kápá àṣẹ ó dà notion kan wà nígboro awuyewuye táwọn èèyàn sọ pé àwọn movie marketers wa
àwọn obìnrin àwọn ló ń make owó jù àwọn ló ń rí connection jù àwọn ló ń ráàánú jù àwọn làwọn èèyàn gbárùkù ti jù ṣé òótọ́ ni àti wípé báwo làwọn ọkùnrin gan ṣe ń kógojá báwo ló ṣe benefit lórí iṣẹ́ tẹ̀ ń ṣe. The thing is kò sí ẹni tí Ọlọ́run ò ṣe fún ẹni tí ó bá ti ní ìtẹ́lọ́rùn industry bí ojú ọ̀run ni ó tó ẹyẹ fò so nǹkan tó wà níbẹ̀ ni pé tí wọ́n bá sọ pé mú mọ́ gbọ́ àwọn obìnrin tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ yìí kò ṣiṣẹ́ kékeré kan tí èèyàn kan máa iṣẹ́ tí ó professional job ni kò wọ́n ṣe pé training àbí. ó require a lot so àwọn èèyàn wà tó ń ṣiṣẹ́ dáadáa tó yẹ pé nítorí in the real sense a máa wò pé àwọn obìnrin ni for industry tí àwọn obìnrin ló máa sábà produce jù tí mo mọ̀ so but in the real sense ẹni tó bá sọ pé òun fẹ́ produce iṣẹ́ ńlá ni kò ṣiṣẹ́ kékeré torí èmi náà ń produce so mo understand pé kò ṣiṣẹ́ kékeré so ìgbà míì kò dáa ká máa sọ pé àwọn obìnrin náà ń make ẹ̀ tólúkálùkù bá ti ṣiṣẹ́ ẹ̀kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ gbàdúrà fún àlùbáríkà Ọlọ́run máa fi àlùbáríkà kún iṣẹ́ olúkálùkù. mo tiẹ̀ láìkí ibi tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àfẹ́ tó bá ní tòun ò tọ̀ nínú lẹ́nu iṣẹ́ yìí kákọ̀ sí àwọn Bíọ́dún Jimoh òun lẹ́lẹ́ farapẹ́ díẹ̀ tẹ́ ti bá wọn ṣiṣẹ́ díẹ̀ as a writer báwo ló yẹ kéèyàn ṣe dá fíìmù tó bá dáa eré àgbéléwò tó dáa kí lèèyàn fi ń dà mọ̀ ṣé àwọn èèyàn kan ní story ni tí story bá àwọn èèyàn kan ní picture ni àwọn èèyàn kan ní technicalities ni àwọn èèyàn kan ní casting ni àwọn èèyàn kan ti sọ pé costuming ṣe àwọn gbogbo ẹ̀ náà ló ń sopọ̀ ló ń di movie tá à ń wò kí lèèyàn lè fi identify a good movie àti a good storyline. So ẹ jẹ́ máa gbà mí láyè kí n sọ òyìnbó ẹ̀ kan it is all encompassing because gbogbo ẹ̀ ni a máa àtòpọ̀ gbogbo ẹ̀ òun ni ó máa ń di odidi nítorí for me nítorí pé mo máa ń kọ ìtàn mo dẹ̀ ń produce mo dẹ̀ ń act so màá kọ́ sọ fún yín pé the background tó yẹ pé ẹni tó bá fẹ́ kọ́lé foundation ó gbọ́dọ̀ múnádóko kí ilé náà lè dúró so nǹkan tí màá sọ ni pé story tí èèyàn bá fẹ́ sọ òun ni bedrock òun ni ìpìlẹ̀ eré tí èèyàn bá fẹ́ ṣe so tí story náà bá ti dáa then àwa máa build lórí ẹ̀ story ni a ti fi mọ̀ pé ok irú cast tó yẹ kó wà ń bẹ̀ ni irú costume tí a fẹ́ lò ní irú make-up tó yẹ kán ṣe ní irú ilé tó yẹ ká lò ní irú àwọn èèyàn tó yẹ ká lò jọ síbẹ̀ ni so story ṣe pàtàkì ṣùgbọ́n látara story tẹ́ bá ti lọ sí story báwo wá la ṣe máa interpret story yẹn bọ́n ṣe interpret òun láti wá dé ok báwo náà ṣe costume ẹ̀ báwo ni picture ẹ̀ ṣe rí báwo ni ok irú nǹkan báyìí irú nǹkan but tí story yẹn bá ti da interpretation ẹ̀ òun ló matter òun ló tún máa sinmi lé so interpretation wa lè bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nítorí máa sọ fún àwọn ẹlòmíì pé tí ó bá yẹ kí for example mo ṣe sinimá kan tí wọ́n pè ní aláìṣẹ̀ aláìṣẹ̀ ní sinimá tí ẹ̀yin lẹ produce yes aláìṣẹ̀ ní sinimá tí ó fún mi ní àmì ẹ̀yẹ ti AMVCA ní 2022 and then mo wò pé aláìṣẹ̀ ìgbà tí mo ṣe location recce torí mo máa ń lọ nítorí mo kọ story tán mo máa ń lọ torí èmi láti visualize sure lórí so mo máa ń lọ láti visualize kí n mọ irú àwọn locations and then ilé kan wà tó jẹ́ haunted house nínú ilé yẹn old mission house ló yẹ kó jẹ́ and it's like ó take ilé yẹn ni a ti ṣe bíi 60% film yẹn so a gbọ́dọ̀ get the picture right mo rí ọ̀pọ̀lọpọ̀ ilé nígbà tí mo dé ìlú tá a ti shoot ẹ̀ but mo mọ nǹkan tí mò ń wá so ìgbà tí mo rí that particular place only the last place tí mo rí nígbà tí mo wá kíní yẹn and I was like ọ̀hún fẹ́ fi ilé yẹn sílẹ̀ mo sọ pé anything tó bá máa take. and really àwọn tó bá wo sinimá yẹn eré àgbéléwò aláìṣẹ̀ wọn á mọ̀ pé ilé yẹn gan jọ létí òtẹ́ náà tó ti abandon tó séyàn tó ń gbé bẹ́ẹ̀. in real sense ilé yẹn àwọn èèyàn gbé bẹ́ẹ̀ wájú bẹ́ẹ̀ kan náà gbé ilé kan tó yẹ kán kàn fi sílẹ̀ ni so ó really cut ó really depict nǹkan tí a fẹ́ ṣe so èèyàn gbọ́dọ̀ mọ̀ pé gbogbo nǹkan náà ni ó so papọ̀ láti jẹ́ kí iṣẹ́ yẹn kó di odidi a gbọ́dọ̀ fi kan sílẹ̀ gbọ́kàn a gbọ́dọ̀ ṣe kí gbogbo ẹ̀ wà papọ̀ òun ló fi máa ń jẹ́ kí eré dá yàtọ̀ sí ohun gbogbo tí àwọn ẹlòmíì kan ṣe. èmi tiẹ̀ láìkí pé mẹ́ta lọ́kàn lẹ́yìn actor producer and writer nígbà míì personally a máa ń wọ àwọn iṣẹ́ kan téèyàn máa wò pé iṣẹ́ yìí
ó wà nulẹ̀ mo ma personal real life make believe ni movie àbí nta fẹ́ gbé jáde kó jọ òótọ́ nínú movie ó wà nlé ó jáde gbogbo story tó portray ó wà nlé bóyá ọkọ ẹdẹ ó lọ ó you will find out that some of our actors will wear heavy makeup in the house real life ṣe bẹ́ẹ̀ so èmi máa wò pé whose fault is it the fault of the director is it the costumier or the makeup artist because it's too ó ti máa padà sọ́dọ̀ director òun lolùdarí eré òun ló máa sọ pé kíní mi ò fẹ́ but at the other hand náà mo ti bá àwọn directors kan sọ̀rọ̀ tó máa ń complain pé àwọn actors wa mi wà defiant ó wà okay náà ó ṣe tẹ́bọ́dẹ̀ fẹ́ ṣe pápápá ẹ̀ ti ẹ̀rọ mi sí ẹjọ́ ó lọ director lè máa rí líle complain considering pé producer kan ló gbówó lẹ̀ time dẹ̀ ń lọ báwo lẹ ṣe fi òpò ṣe yẹ ká máa manage professionality wa. Professionalism ní ọ̀dọ̀ olúkálùkù ó yàtọ̀ síra wọn nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ bá mi ṣiṣẹ́ yálà kó jẹ́ production tèmi tàbí production tí wọ́n pè mí kí wọ́n bá yàn ṣiṣẹ́ lórí rẹ̀ torí recently mo ń ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ olùdarí that is assistant director on a couple of jobs and then mo máa ń jẹ́ kí ó yé àwọn tí a jọ ń ṣiṣẹ́ pé interpretation nìkan tó bá fẹ́ ṣe ó matter gan so tó máa sọ fún yàn pé ẹ wà nulẹ̀ kò yẹ kí number one èèyàn kan wà tó wà ní department yẹn tí ẹ kó mọ̀ pé makeup artist ó mo máa sọ pé gbogbo èèyàn tí ó bá ń ṣiṣẹ́ as crew or as even actors wọ́n need àti mọ interpretation script tán ti kà nítorí tó o bá ti mọ̀ òun mo máa ní challenge pẹ̀lú ẹni tí ò bá ka script tó kàn sọ pé òun kàn ń bọ̀ location òun dé mo kẹ́rù dé ó gbúdọ̀ ká ó gbúdọ̀ mọ nǹkan tí ó fẹ́ ṣe nítorí ìyẹn ni wàá fi mọ̀ pé ẹni tó wà nínú ilé at that particular point in time tó bá yẹ kó jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ jí ni àbí báwo ló ṣe rí naturally sí èèyàn kò yẹ kí heavy makeup wà lójú ọ kò yẹ kí nǹkan kò yẹ kó tí ì fi yẹ tí bó ṣe jí látọ̀ ní ẹlòmíì àbáǹgbà tẹ̀gbọ́ pé gbàgbé lè gbàgbé sùn lọ bọ́ọ̀tì. so irú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn so èèyàn kan wà ní department yẹn tó yẹ kí ó mọ interpretation bó ṣe yẹ kó rí so mo máa ń sọ fáwọn èèyàn pé kò í ṣe pé irú gẹ́gẹ́ bí AD mo máa ń head every other department ní set then màá wá report fún director kí a tó shoot any scene then mo máa ń jẹ́ kó yẹn pé ìgbà míì tán bá mú aṣọ wá màá sọ wọn pé náà ẹ dá padà kò cut fún picture nǹkan tá a fẹ́ ṣe tán bá mú èyí wá or tán bá fi props yìí síbì kan màá tán nù ẹ dá padà no èyí ò lè work èyí ló máa work ẹ jẹ́ ká mú mi ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ so but èèyàn gbúdọ̀ mọ̀ èèyàn gbúdọ̀ interpret ẹ̀ dáadáa there was a particular production that she was quite a big project and then mo dá costumier padà for like 4 to 5 times for a particular scene. scene nìkan péré. scene nìkan mo dá costumier yẹn padà bí 4 to 5 times pé kó máa change aṣọ yẹn bó ṣe mú àánú èyí ò work èyí tó kéré jù ni ọmọ aṣọ kan wá aṣọ náà dá ó rẹ̀ ó cut fún nǹkan tá a fẹ́ ṣe bọ̀ bọ́tìnì ẹ̀ gé sí méjì lókè and then ẹni tó fẹ́ wọ̀ ẹni tó lówó jù nílùú yẹn as at that time ni wọ́n sọ pé kò really depict picture pé ẹni tí olùbẹ̀ tó gba ìlànà àwọn èèyàn máa ní múùfù wọn máa sọ̀rọ̀ 20 million rí ní sí wọn gan sọ̀rọ̀ 200,000. ètò Oyinmomo náà la ṣe wà pẹ̀lú arákùnrin David Akande tí wọ́n jẹ́ alámì ẹ̀yẹ ti AMVCA award recipient AMVCA 2022 òun ni wọ́n jẹ́ à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ wọn gẹ́gẹ́ bí writer gẹ́gẹ́ bí actor gẹ́gẹ́ bí emerging director náà director tó bá emerge ó máa padà débẹ̀ náà last ni gẹ́gẹ́ bí producer ṣe wọn pé nígbà míì ẹ̀yin fans wa náà tẹ̀ ń wo àwọn iṣẹ́ wọn lọ́lọ́kọ̀ ẹ má ní reservation pé kí ló tó fi ṣe kíní báyìí kí ló tó lè ṣe rìn báyìí kò yẹ kí lè rí báyìí gbogbo àwọn kò yẹ bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ló ń ṣe tẹ́ bá dé oko iṣẹ́ ẹ̀yin gan máa mọ̀ pé iṣẹ́ ni wọ́n ń ṣe òun ni à ń sọ̀rọ̀ lé lórí lẹ́ni arákùnrin David ẹ wá jẹ́ ká tẹ̀ wá síbi àmì ẹ̀yẹ yín AMVCA ṣé yẹn tiẹ̀ jẹ́ kí kàríà yín gẹ́gẹ́ bí actor kó gbèrú sí i ṣó fi kún owó sí àpò yín pé òkè èmi tí mo ti gba AMVCA tó bá pè mí bíbáyìí 30 bẹ́ẹ̀ ni mo gbà tẹ́lẹ̀ màmá gba 60 bẹ́ẹ̀ ń sìn torí kò easy ṣó ń work bẹ́ẹ̀ kí ni gbígba award yẹn kí ló bí fún yín. The thing is gbígba award AMVCA ó jẹ́ nǹkan tí ó really help career mi mi ò tiẹ̀ gbọ́dọ̀ parẹ́ ó help career mi gan nítorí before kí tó gba àmì ẹ̀yẹ yìí kò dín bí mo ṣe ìfẹ́ tí mo ní síṣẹ́ mi kò pé kí n fi máa sọ pé à ń ṣe bá but before kí n tó gba àmì ẹ̀yẹ yìí ọ̀pọ̀ yes mò ń ṣiṣẹ́
bọ̀ kò dàbí ó ní àwọn nǹkan míì tó máa ṣẹlẹ̀ tí èèyàn máa mọ̀ pé okay the way bó ti ṣe rí láti àtẹ̀yìnwá ó tún ti yàtọ̀ díẹ̀ sí the way bó ṣe rí lẹ́yìn kìíní so nítorí nígbà tí let's say for example àwọn project kan wà tí ó pé àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti pè mí àwọn ibì kan wà tí mo ti jókòó tí mi ò ti lè jókòó nígbà yẹn before kí n tó gba àmì ẹ̀yẹ yìí ó nírú àwọn discussion kan tí mi ò lè dá sí ó láwọn kan míì tí mi ò lè ṣe at some point ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbé ṣe ẹ̀dẹ́ pẹ̀lú ti aláìṣẹ̀ tó win AMVCA ó kàn dùn pé gbà mí àwọn èèyàn kàn tẹ̀ máa kọ́ mi àwọn consultations mi máa wà àwọn projects mi máa wà tó pé okay I would have to be a part of even tí mi ò bá síbẹ̀ physically like mo máa wà part of àwọn míì even from the ideation process conceptualization before kan tó lọ sí location and then the likes and even for acting too no ó ti help me in different ways for writing for producing for acting like ó ti help me in so many ways in so many ways. So arákùnrin David lákòótán pátápátá bá a ṣe ń lọ now that day is over ẹ jẹ́ ká wo social media àwọn controversies publicity bad publicity especially ẹlòmíì actor mi believe pé tóun bá ti ní controversy òun ò ní ta ẹnu mọ́jọ́ mẹ́ta ìtọ́rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn fídíò inú kọ̀kọ̀ tí obìnrin kan àtọkùnrin kan ṣe tí wọ́n ní táwọn èèyàn allege pé obìnrin yẹn ló leak ẹ̀ fúnra ẹ̀ jàre torí pé ó fẹ́ popular ó fẹ́ relevant irú clout wo ló yẹ ká máa chase gẹ́gẹ́ bí ẹni tí àwọn èèyàn wò ní àwòkọ́ṣe as actors that are supposed to be role models. ẹ jẹ́ kí n lo ara mi as example nǹkan tí mo believe as a person. ìdí tí mo fi wá ṣe iṣẹ́ eré orí ìtàgé ni pé iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tí ó lè help èèyàn láti make positive impact ní àwùjọ. nítorí àwa tá à ń ṣiṣẹ́ yìí òun ni pé tabadeta àwọn èèyàn máa rí wa gẹ́gẹ́ bí for example nsìn báyìí tí èèyàn bá ti wò mí lórí fíìmù tó mọ̀ mí dáadáa tó fẹ́ràn mi tí n bá jókòó tí mo lọ sí school kan tí mo bá àwọn ọmọ sọ̀rọ̀ pé ẹ má hùwà báyìí ẹ má hùwà báyìí ẹ má hùwà báyìí ìwà tó dáa ní kẹ́ wò tí ẹlòmíì bá sọ fún wọn kódà kó jẹ́ tíṣà wọn kò ṣe pé wọ́n ti máa gbọ́ lẹ́nu tíṣà wọn bọ̀ wọ́n máa fẹ́ gbọ́ sí mi lẹ́nu dáadáa nítorí pé mo jẹ́ èèyàn kan tí wọ́n ti rí tán ti nífẹ̀ẹ́ bákan láti ara TV so bí àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ àwọn tó ń ṣe eré ìtàgé ó yẹ kí wọ́n máa lò ó yẹ kán máa rí wa gẹ́gẹ́ bí pásítọ̀ la ṣe jẹ́ tí à ń sọ tá à ń try àti báwọn èèyàn sọ̀rọ̀ tá à ń fi ṣe wa gba ẹ̀rọ so kò ṣe àwa ni ó yẹ kí wọ́n máa bá nínú àwọn ìwà kan tí kò fi bẹ́ẹ̀ dá so èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ò believe pé ó dìgbà tí n bá tó ní controversy kí nǹkan tó dáa iṣẹ́ mi tó gbèrò tí anything bá fẹ́ jọ mọ́ controversy mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé even up until now àti bí 2016 mo ti ń ṣe officially mi ò tí ní any controversy or any scandal or any problem mi ò fẹ́ ní mi ò gbàdúrà ẹ̀ kò dẹ̀ mí pé iṣẹ́ mi ò ní lọ dáadáa nǹkan tí mo fẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn bàbá àwọn màmá nílé tó bá ti rí mi kán lè mọ̀ pé okay iṣẹ́ David Akande Studios la fẹ́ wo iṣẹ́ David Akande àbí fíìmù tí David wà ní kíní kan nǹkan tí ó dáa ni a máa bá ń bẹ̀ then lifestyle mi gan gẹ́gẹ́ bí èèyàn kó jẹ́ èyí tí àwọn èèyàn máa rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere tó lè máa sọ fún wọn pé okay mo fẹ́ ṣe fíìmù wọ́n máa lè yanu sọ fáwọn òbí wọn nílé pé mo fẹ́ ṣe fíìmù nítorí ẹni yìí tó ń jẹ́ David so ipe ká máa sọ pé báyìí lórí social media bákan kò í ṣe nǹkan ẹlòmíì lè rí gẹ́gẹ́ bí ọ̀nà torí ó máa ń work fẹ́lòmíì tó yẹ pé tó bá ní distraction page ẹ̀ máa kún àwọn èèyàn máa wá bí ó work fẹ́lòmíì mi ò so tó bá jẹ́ pé nǹkan tó work fún èèyàn kan nìyẹn tó mọ̀ pé bẹ́ẹ̀ nìkan ṣe bọ̀ nǹkan tí ó bá wọ́n David kan tẹra mọ́ mi ò sọ pé kan tẹra mọ́ David kan máa ṣe lọ ká máa ráwọn àṣírí inú ilé ká máa rí wọn ta kan tẹra mọ́ tọ̀ ẹ̀ ṣe ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un lẹ́nìkejì torí pé jẹ́nìkejì wa lórí sẹ́ẹ̀tì ilé nìkan ṣe pé ìrànlọ́wọ́ la ṣe fún yín rárá a fi ẹ̀mí ìmoore hàn pé ẹ wáyè nínú àìráyè yín láti dá sí tiwa láti wá bá àwọn olólùfẹ́ yín láti dáhùn àwọn ìbéèrè tán ti fi ránṣẹ́ sí wa láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti agbátẹrù ètò Oyinmomo wọ́n ní ká gbélé fún yín wọ́n ní palliative stomach infrastructure yẹ kẹ́ má lọ lùtù ẹ̀ ọ̀dà ẹgbà. ẹ ṣe gan-an aláṣẹ iléeṣẹ́ AK Media
ọwọ́ yín á túbọ̀ máa gbòòrò sí o iléeṣẹ́ yín ò ní jóná ire la máa bá. ire bẹ́ẹ̀ náà ni ire lójú owó rí ojú ẹ̀wọ̀n ní ojú àṣà ìríbi tàwòdì ò gbọ́dọ̀ rọrùn ẹ̀yìn wọn lórí ètò Oyinmomo lẹ́ni níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń kàn sí wa ẹ lè kàn sára sí wa lórí àwọn YouTube wa lórí ẹ̀rọ ayélujára ẹ lè lọ ẹ̀ṣẹ́ ti tẹ Oyinmomo kó ẹ lọ sí ibi méjì lórí Instagram náà àwa ń bẹ Oyinmomo lórí Twitter Oyinmomo lórí Facebook Oyinmomo náà lètò ètò l'Oyinmomo orúkọ tèmi ò yí padà ẹ lè pàdé mi náà lórí Instagram @damilolabanire orúkọ tèmi damilolabanire @damilolabanire. Oh God, I'll see you again next time. Join us again on Oyinmomo. Thank you.